kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, ọba Adegoroye kígbà yín tú wá lára sí i. kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, ọba Adegoroye kígbà yín tú wá lára sí i. ọba Adegoroye Omosebi, ọba Adegoroye Omosebi, Àgúnṣóyè kejì kígbà yín túbà kó túṣẹ, ẹ kú ọdún kábíyèsí o ọba aládé. kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, ọba Adegoroye kígbà yín tú wá lára sí i. Mrs. OLABISI CHRISTIANA ló ní nkọ́ba ayé AKINOLA ìyá eléjì rẹ̀. ó lẹ ti ṣọdún èyí o kẹtún bá wọn ṣàmọ́dún, ó lẹ ti ṣọdún èyí o kẹ bá wọn ṣẹ̀mí sí i. ìlú ò ní dàrú mọ́ yín lórí, orí ìtẹ́ ò ní gbóná, ó ní bẹ́ẹ̀ bá ti ń lù kó máa dún káwọn alálẹ̀ máa fún yín ṣe. kábíyèsí ṣọjọ́ ìbí o tọ́ba ni mo ṣe. kábíyèsí ṣọjọ́ ìbí o orí ti kádùn. ọkọ lórí Olúwakẹ́mi ló ṣọjọ́ ìbí ẹ̀. ọba Adegoroye ìgbà ọdún kan ni o. ẹ̀mí ẹ̀ tó ṣèyí láyé ni kó ṣe púpọ̀ sí i. kábíyèsí ṣọjọ́ ìbí ẹ̀ tọ́ba ni mo ṣe o. kábíyèsí ṣọjọ́ ìbí o orí ti kádùn. nínú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ nìkan bá lọ sípò pàtàkì yálà ipò òṣèlú tàbí tọba aládé bó sì jẹ́ jòyè láàfin ọba, aṣojú ilé tó ti jáde ní í ṣe. bọ́ba ń ṣe dáadáa lórí ipò ọ̀hún ìdùnnú ńlá ni fún gbogbo mọ̀lẹ́bí, bọ́ba ṣipò ọ̀hún lò tó báyé jẹ́ ìbànújẹ́ àti ìtìjú ńlá ni fún gbogbo ẹbí tó ti jáde. ọba Adegoroye gorí ìtẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run tìlú Èrìjìyàn Èkìtì, eku ń ké bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ ń ké bí ẹyẹ, ìlọsíwájú ń wọnú ìlú wa. bírú ọba bẹ́ẹ̀ bá wá ń ṣọjọ́ ìbí tó lé lọ́dún kan sí lókè èèpẹ̀, gbogbo aráàlú àti mọ̀lẹ́bí rẹ̀ pátápátá ló yẹ kó mọ̀ fò fáyọ̀. bá a bá fọ̀sẹ̀ kan ṣayẹyẹ ọjọ́ ìbí ọba, àmì ìfẹ́ àtàpọ́nlé orí adé ni. ìdí nìyí tí Mrs. OLABISI CHRISTIANA AKINOLA ìyá ìbejì tó fi pé èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì gèdè bí ẹni kẹ̀kọ́ yangan sórí aago. ó ní kí n kí kábíyèsí ọba aládé ọba Olúdáre Adegoroye Omosebi Àgúnṣóyè kejì ọlọ́run tìlú Èrìjìyàn Èkìtì wípé bàbá kú oríire. ó ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú gbogbo mọ̀lẹ́bí Ògúntóyìnbó ń dùn pátápátá wípé kábíyèsí ò bà wọ́n lójú jẹ́. ó láyẹyẹ ọjọ́ bíi tọdún yìí ó ló yẹ kó dùn kó ṣàrà ọ̀tọ̀. kábíyèsí ọba Adegoroye Omosebi káwọn onílẹ̀ ó túbọ̀ mọ́ ṣàtìlẹ́yìn, káwọn tó láyé ó mọ́ fún yín ṣe. ọkọ̀ ìlú Èrìjìyàn ò ní wọgbó mọ́ yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni ò ní forí sọ́gi. bẹ́ẹ̀ ti ṣọdún ọdún yìí nínú ara líle òun ìbàlẹ̀ ọkàn, kádániwáyé ó jẹ́ kẹ́ ẹ lè ṣẹ̀mí sí. ọ̀ni òrùbú lóye bí ẹ̀pà, ó ṣe é rú ó ṣe ọmọ. ọ̀ni òmìmí àmì gbóró jìgìjìgì, ọ̀ni orí adé gbọ̀nà kó ikán tọ̀nà ó fẹ̀rún eṣe. àlùkèrè sí àmùdí jàǹjàǹ, ọ̀ni àtìbàṣe kẹrẹ dọ́jà, olúlẹ̀ ń yà yíyó, ọ̀run ìwọ́rìrì lójú ọmọdé, ìràwọ̀ ọ̀sán ìbàgbàlérù, mọ́ba ní ọ̀rẹ́ṣàṣe èèyàn lódì, oríye rọmọ bí onírúgbá, àìrẹ́lẹ́ láàrin jiyàn onísàsì òjò apá, ọmọ ẹyẹ gbàgbá àgbà, ọmọ ẹyẹ gbàgbá àti ala, ọmọ ògún rẹ̀ jù kọ́ pàjájẹ kó mọ̀gbó rẹ̀ ti run, ọmọ alálẹ̀ dídú erírodò ọ̀nà ìnísà, ọmọ ògòǹgò líláàrin wákọ̀ gbàgùtàn àmẹ́rì, ọmọ ń ṣe àhá ògòǹgò ọ̀ẹ́larun lo, ọmọ ọwá ìjòlókò ẹja mọ̀tẹ́kùn, ekuku ìjẹran bẹ̀bẹ̀ kọ́ lórí àtẹ. kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọba. ikú bàbá yèyé aláṣẹ èkejì òòṣà ọba Olúdáre Adegoroye Omosebi kẹ́ ẹ jẹjà àwọn ará iwájú lọ. Mrs. OLABISI CHRISTIANA aya AKINOLA ìyá ìbejì mojíṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ti rán mi, ìpàdé di lábọ̀ ó dìgbà. kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, kábíyèsí kígbà yín túbà kó túṣẹ, ọba Adegoroye kígbà yín tú wá lára sí i. kábíyèsí kígbà yín túbà kó túṣẹ,
kábíyèsí kígbà yìí túbà kó túṣẹ́ ọba Adegoroye kígbà yìí tù wá lára sí i.